Yorùbá bọ̀ nínú ọ̀rọ̀ wọn sọ wípé ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ń dàgbà, inú Adámọ̀ ń bàjẹ́. Ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ń dàgbà, inú Adámọ̀ ń bàjẹ́. Kí ni tá à ń pè ní ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀? Ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ni irúfẹ́ igi ọ̀pẹ tí kò tí ì ga púpọ̀, tó jẹ́ wípé ọwọ́ èèyàn sì lè tó tí a bá fẹ́ gé ìmọ̀ rẹ̀, tó jẹ́ wípé nígbà tí a bá fẹ́ já ewé rẹ̀, ọwọ́ èèyàn ó rọrùn láti fi àdá láti fi gé e. Ewé ọ̀pẹ ni à ń pè ní ìmọ̀. Adámọ̀ tí wọ́n sọ níbí òun ni ọmọ ènìyàn. Nígbà tí èèyàn bá fẹ́ lo ìmọ̀ ọ̀pẹ, yálà ó fẹ́ gé ọwọ́ rẹ̀ láti fi ṣe ọgbà ni, tàbí ó fẹ́ fi hun apẹ̀rẹ̀, ó rọrùn láti gé igi ọ̀pẹ, ewé igi ọ̀pẹ tí kò ga. Ṣùgbọ́n ní gédé tàbí ní gẹ́rẹ́ tí a bá ti ń ṣàkíyèsí wípé irú ọ̀pẹ bẹ́ẹ̀ ó ti ń ga kọjá èyí tí ọwọ́ ènìyàn lè tó, kò ní jẹ́ ohun tí yóò dùn mọ́yàn nínú, torí pé yóò ní láti mọ ní ènìyàn ní wàhálà kó tó di pé wọ́n mọ̀ rí ìmọ̀ irú ọ̀pẹ bẹ́ẹ̀ gé. Ní Yorùbá fi máa sọ pé ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ń dàgbà, inú Adámọ̀ ń bàjẹ́. Kí wá ni òwe yìí ní ṣe pẹ̀lú ìgbé ayé ọmọ ẹ̀dá ènìyàn? Òun náà ni wípé nígbà tí ènìyàn bá ń ṣe rere, inú àwọn ọ̀tá kan wà tí kò ní dùn sí i, tàbí inú àwọn ènìyàn, ká sọ pé inú àwọn èèyàn kan wà tí kò ní dùn sí i. Ohun tó dájú ni wípé kò sẹ́ni tó wà láyé tí kò ní ọ̀tá tirẹ̀. Tí wọ́n bá ti wá rí wípé ènìyàn ti ń lu àlùyọ, inú wọn kò ní dùn sí i, nítorí pé wọ́n ti rò pé ẹni náà ti ń jàjàbọ́, ó ti ń bọ́ lọ́wọ́ àwọn nù. Yorùbá fi máa sọ wípé ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ń dàgbà, inú Adámọ̀ ń bàjẹ́. Akínọlá Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ní ń jẹ́ Abíóyè. Èèyàn sá subscribe sí YouTube channel mi, Ọlámídé Ọlábàtà. A ó gbádùn ara wa dáadáa, n ò sì ní já yín nítàn mọ́. Bóyá ẹ̀yin wá fẹ́ láti bá mi sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìléwọ́ mi, ẹ lè pè mí sórí nọ́mbà mi 08066441608. Nọ́mbà mi nù. Tó bá jẹ́ pé WhatsApp náà ni, ẹ lè kà sí mi lórí WhatsApp. Títí ìgbà míì tá tún fi pàdé ńkọ́, Ọlọ́run ọba mi yóò wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Ire o.